ṣé lóòótọ́ ni ẹ̀yin lólùfẹ́ mi ẹ gbọ́ ṣé lóòótọ́ ni igbákejì ààrẹ orílẹ̀-èdè wa President Bola Ahmed Tinubu igbákejì ẹ̀ tí a mọ̀ sí Shettima ṣé lóòótọ́ ni ìròyìn tó gbé pé ó jáde ó wá kéde wípé iṣẹ́ yìí o láti ọ̀dọ̀ President Bola Ahmed Tinubu òun ló ti wá o látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn àti Àbújá àti Anambra fún àwọn olóògbé tí wọ́n gbẹ̀mí mì ìjọba ti ń ṣètò ohun ribiribi tí wọ́n fẹ́ ṣe fún àwọn ẹbí wọn ẹ̀yin lólùfẹ́ mi ìbéèrè tèmi ni wípé ṣé ìròyìn tó jáde yìí ṣé ọ̀rọ̀ tí Shettima igbákejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wá sọ́ńtà yìí ṣé lótìtọ́ ni ṣé wọ́n máa ṣe ọ̀nà méjì ni ọ̀rọ̀ yẹn pín sí fún èmi ẹ̀yin lólùfẹ́ mi mo fẹ́ kẹ́ máa bá mi fi ọkọ̀ bá ọ̀rọ̀ yìí lọ mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin náà kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section gbogbo ẹ̀yin tẹ́ comment pátápátá gbogbo yín ni mo rí ẹ má bínú ó tiẹ̀ yẹ kí n tiẹ̀ máa reply àwọn comment kọ̀ọ̀kan náà but due to pé comment pọ̀ àti pé bá a ṣe ń prepare fún àwọn ìròyìn tí à ń gbọ́ kò jẹ́ kí enough time wà mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ comment mo appreciate yín mo rí ọgbọ́n kọ́ nínú comment yín gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín èmi ò lólódì o ẹ̀yin tẹ́ ẹ bá sọ pé nǹkan tí mo sọ ó wà òkè inú mi dùn sí yín ẹ̀yin tẹ́ ẹ bá sọ pé nǹkan tí mo tún sọ ó kù díẹ̀ káàtó inú mi tún dùn sí yín bákan náà torí pé kí ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èèyàn ní owó bí tá a wà pé ẹ ti ẹ̀ lè wo program mi ẹ lè comment ẹ lè sọ ẹ̀dùn ọkàn yín jáde wàláì tàláì sọ́nbìláì làṣìláwà ìdùnnú mi ni o èmi máa ń fẹ́ tí n bá ṣe mistake níbì kan kí n rẹ́ni correct mi kò sí nínú ayé yìí ẹ lè tẹ̀yàn lọ́rùn àdẹ lè rìn kórí ó máa mì ẹ máa rẹ́ni tó láìkì yín ẹ máa rẹ́ni tí ó tún kù díẹ̀ káàtó ìlú gángan òun lọ̀rọ̀ lé ayé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì so èmi ò bínú o gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àtẹ̀yin tẹ́ ẹ sọ pé nǹkan tí mo sọ ó kù díẹ̀ káàtó àtẹ̀yin tẹ́ ẹ sọ wípé one side òun ni mò ń side mi ò side other side mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ ń encourage mi ni so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ comment pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún subscribe náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ ti subscribe náà mo mọ̀ pé ẹ máa tún subscribe ọkàn yín máa ń fò ní mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti subscribe náà ẹ sábà mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ṣé ẹ rí nǹkan tí mò ń bá lọ ni pé ọ̀nà méjì ni ọ̀rọ̀ yẹn pín sí wọ́n ní Shettima jáde ó fi iṣẹ́ Bọ́lá Ahmed Tinubu jẹ́ wípé àwọn tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀ sí Ọlọ́run ò jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹlẹ̀ sí gbogbo wa mọ́ a ò ní ríwọ́ ẹ̀mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ló sọ pé Bọ́lá Ahmed ti ń gbégbèsẹ̀ láti dun àwọn ẹbí wọn nínú ìdí tí mo sọ pé ọ̀nà méjì ló pín sí ẹjọ́ ó di irú ẹ̀ mélòó tó ṣẹlẹ̀ ní Naija tíjọba jáde gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tí wọ́n dẹ̀ dun àwọn èèyàn nínú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ lólùfẹ́ mi ṣó lè ṣẹlẹ̀ ṣé wọ́n lè ṣe ìbéèrè lórí pé ṣó lè ṣẹlẹ̀ yẹn ṣé wọ́n lè ṣe yẹn òun lè kọ́kọ́ ṣì wà lórí ẹ̀ náà ṣó lè ṣẹlẹ̀ ṣé wọ́n lè ṣe ṣé wọ́n ti ṣe irú èrì àìmọye àwọn tó kú ní EndSARS ẹni mélòó níjọba rántí nu wọn òkè àwọn tó tiẹ̀ jẹ́ civil servant tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ lọ́dọ̀ ìjọba àwọn àmì tó bógun lọ mélòó ní ìjọba rántí ẹbí wọn amọ̀ṣùmọ̀ ordinary bloody civilian àwa bloody civilian torí bí àwọn ológun ṣiṣẹ́ máa ń pè wá nìyẹn wọ́n á ní àwọn bloody civilian nígbà tí wọ́n recognize àwọn ológun tó ń jà fún ìlú tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn tó kì í rántí ẹbí wọn gbà míì
ṣé yẹn náà wá fẹ́ rántí bloody civilian ẹni lólùfẹ́ mi ṣé wọ́n lè ṣe ṣó possible àbọ̀kàn jáde lásán wọ́n kàn wá dán ẹnu ìyẹn ní èjì tó bá tẹ̀ jẹ́ pé lóòótọ́ ni wọ́n fẹ́ ṣé ìgbà yìí làárọ̀ tarúgbó ń sunkún ọmọ ṣé ìgbà yìí làárọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣé ìgbà yìí làárọ̀ ṣé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ jáde láyé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ gbẹ́mí mì níjọba tó ṣe mọ̀ wípé àwọn fẹ́ ṣe nǹkan fáráàlú ṣé téèyàn bá kú níjọba ṣe fẹ́ ní fílíìsì wípé àwọn fẹ́ ṣe nǹkan fún lù àbọ̀ àwọn fẹ́ ṣe nǹkan fún ẹbí àwọn tó kú ẹ wo bí ṣe ń pa àwọn èèyàn ẹ wo bí ìyà ṣe ń jà àwọn èèyàn nílùú tó kún fún wàrà àti oyin bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo wa support yín bàbá wa ni ẹjọ́ ṣe àwọn ló kàn ẹjọ́ ṣe wọ́n lọ́mọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì ń tá ṣe fún yín nìyẹn ẹ wá wo nǹkan tẹ́ fi ń san fún wa ẹ wo nǹkan tẹ́ fi ń san fún wa bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má bínú o ẹ̀yin lèmi rí bá wí ẹ̀yin ni mo rí bá wí tó bá jẹ́ pé kò sí ebi àti ìyàn nílùú wa Nàìjíríà ni ó ṣeé ṣe kí nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má ṣẹlẹ̀ ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ èèyàn 5,000 ọ̀nà fẹ́ fún nìkan ẹ wo ya dúró ògòrè èèyàn tó wà níbẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀ àwọn ọmọ kéékèèké wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀ wọ́n pa mo wo fídíò yẹn omi ẹkún gbọ̀n mi ṣe rí ẹni tó kàn ló mọ̀ o ẹni tó kàn ló mọ̀ o gbogbo ẹni lólùfẹ́ mi tẹ́ ń wò mí àbúrò ní ikọ̀ ẹnìkan kan ní lágbára Èdùmàrè ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí ká àwọn èèyàn jàǹfààní ẹ̀ àbúrò ní ikọ̀ ẹnìkan kan yín lágbára Èdùmàrè bí ẹ ṣe ń wò mí yìí ojú tẹ́ fi ń wò mí yìí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi yìí kò ní di lágbára Èdùmàrè ọdún táwa ń wò lọ́ọ̀kan yìí kò ní dì yín mẹ́rù lọ lágbára Èdùmàrè ẹni tó kàn ló mọ̀ o ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo tún dúpẹ́ lọ́wọ́ yín sẹ́ mo tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí inú ní tán wọ yín ọwọ́ yóò ní kọ́sàlẹ̀ ẹ̀pọ̀ abudintolókun abudintolọ́sà gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé báyìí a máa yọrí sí rere ni gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe náà ẹ subscribe ọ̀fẹ́ ni subscription wọn kì í jáwó ẹ̀ lórí ń gbé sọnù bí òṣèlú ọmọ ẹni tí ẹ ti bàjẹ́ kò ní wá bá ti yín jẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin lèmi rí bá wí o ẹ̀yin lèmi rí dàrẹ́tọ̀ ọ̀rọ̀ yìí sí o torí pé kí ni tí kò bá sí èèyàn ní Naija gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ Queen Naomi àánú ló fẹ́ ṣe oríṣiríṣi orúkọ dẹ̀ ló ti gbà báyìí sìn oríṣiríṣi orúkọ òun ni woman yẹn ti gbà báyìí sìn tàbújá náà ńkọ́ ṣe bá àánú náà ni wọ́n fẹ́ ṣe tí Anambra ńkọ́ ṣe bóúnjẹ náà wọ́n yẹn náà fẹ́ pín gbówé táwọn Yorùbá pa ni wọ́n ní tó ń jẹ bá ti kó nínú ìṣẹ́ ti bùṣe àníná ànomi ọ̀nà òdá wà láìtàláì tá a bá ń jẹ ohun ẹ̀mẹ́ta tá a ń yọ a lè má rí àwọn kọ̀ọ̀kan èrò a lè má rí pé iná òsì ọ̀nà òdá omi òsì kọ̀ọ̀kan a lè má ti ríro tó ń jẹ bá ti wà surplus nínú gbogbo àwọn ìlú tí mo mọ̀ oúnjẹ ló yí sí jù oúnjẹ ló surplus jù tó wọ́n mọ̀ pé tébi bá pààyàn lẹ́lòmíì máa ń ṣìwàhù ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń jalè ebi ló pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbébọn tí wọ́n ń hùwà tí ò dáa ebi ló ń pa wọ́n tẹ́bí bá ti kó nínú ìṣẹ́bùṣe ẹ wá jáde nígbà táwọn èèyàn ṣe gbẹ́mìí mi lẹ́sẹ̀ wá jáde lẹ́sẹ̀ sọ pé ẹ fẹ́ compensate wọn compensate tá a mọ̀ pé ẹ lè ṣe gan ẹ lè ṣe ẹ kàn wá sọ náà ni wá ìtẹ̀ wá jáde ṣe because èmi mọ̀ pé ẹ lè ṣe ẹ lólùfẹ́ mi kílẹ̀ yín rò ǹjẹ́ yín rò pé ìjọba tó sọ̀rọ̀ yìí pé àwọn fẹ́ compensate àwọn tó jáde láyé ǹjẹ́ rò pé wọ́n lè ṣe èmi mọ̀ pé wọ́n lè ṣe o èmi mọ̀ pé wọ́n lè ṣe wọ́n kàn wá dánni lásán ni ṣé àwọn tó lérí léka fún wa ń gbà tá à ń dìbò fún wọn pé àwọn máa dogún àwọn máa dọgbọ̀n wọ́n ṣe máa lo 8 years wọn náà nìyẹn ẹlòmíì àtúndé àtúnwá dánnu àtúndìbò fún wọn wọ́n á tún lo 8 years wọn bẹ́ẹ̀ ẹni lólùfẹ́ mi a ò rí rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ President Bọ́lá Ahmed Tinubu tó ti igbákejì ẹ̀ jáde pé kó wá sọ fáwọn èèyàn pé àwọn fẹ́ dùn àwọn tí wọ́n jáde láyé àwọn fẹ́ dùn àwọn òbí wọn nínú a ò ní rí jù báyìí lọ tí n bá tún gbọ́ ẹni ìròyìn màá tún wá mú fún yín ire o.